ó mà ṣe o Funny Thinker má ti ṣèpinnu o gbogbo ẹ̀yin tí ẹ ò ṣàjèjì sí ohun tí Funny Thinker ń sọ lórí lóǹkà ó tún ti ṣe ìpinnu tuntun báyìí o ó ti ṣe ìpinnu tuntun ó fẹ́ dá lóǹkà padà o bẹ́ẹ̀ bákan náà ó fẹ́ fi ìlú Ìbàdàn sílẹ̀ o ẹ gbọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe ń sọ ní comment section pé kó dá lóǹkà padà ó ti fẹ́ gbègbèsè àmọ́ ó wá fẹ́ fi ìlú Ìbàdàn sílẹ̀ ṣó tún yẹ kó fi ìlú Ìbàdàn sílẹ̀ ni kí ló dé ṣé àwọn ará ìlú Ìbàdàn lé ni ẹ wá gbọ́ ohun tó sọ nínú fídíò yìí náà kó tó di pé máa padà wá sọ̀rọ̀ lé lórí ẹ̀yin náà ẹ ó sọ̀rọ̀ ní comment section ohun tó bá jẹ́ èrò ọkàn yín sí Funny Thinker ẹ jẹ́ ká dìjọ gbọ̀n náà ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó lọ viral gan ẹ ṣe gbogbo ẹni ẹ̀dẹ̀ tí subscribe ẹ bá wa subscribe sí kan ní Only Jesus TV ẹ tẹ notification bell yẹn máa rí nísàlẹ̀ ẹ ṣáà ti gbọ́ wọlé kò ní gba owó kankan lọ́wọ́ wa kì í sì ń ṣèyàn ní jàǹbá ọwọ́ tẹ fi ń ṣe ẹ ò ní fi gbọ́mọ sí o ẹ fi gbé nǹkan rẹ ṣe nínú ọdún yìí ó yá lókè lọ́hùn. ẹ kú dédé àsìkò yẹn lára wa at this point iná ti jó lórí kókó mi ò dẹ̀rù pé bẹ́ẹ̀ mo ní any other option ju pé kí n return ọkọ̀ yìí lọ because tẹ bá mọ nǹkan tí wọ́n wá fi ojú mi rí ní àná mi ò ní any other option nǹkan tí wọ́n ní ojú mi máa rí ojú mi ti ń rí wọ́n dẹ̀ sọ pé kò tún tí ì tán so kó tó wá di pé bóyá mi olúwa yóò fẹ́ lọ sí bóyá kí n kú lọ return ọkọ̀ yìí decision mi báyìí nìyẹn mi ò ní any other option at this moment ju pé láti lọ return mọ́tò yìí lọ I don't have any other option at this moment ju pé láti lọ return ọkọ̀ yìí lọ nǹkan tí ó wà lọ́kàn mi ń sìn nìyẹn but etí tó bá gbà lọ ó yẹ kó gbà bọ̀ òun ni mo ṣe ní pé kí n wá fi eléyìí tó yín létí ná just for the records and the purpose ṣe mọ̀ pé ara àwọn evidence tí mo ní náà ní pé èmi náà try ní inú ayé and I tried everything possible within my capacity láti dájú pé I hold this car tight láti dájú pé mo hold ẹ̀ tight mo gbìyànjú gbogbo nǹkan tí mo lè ṣe but ìgbà tí ò wọ́ọ̀kì kò sí nǹkan tí mo fẹ́ ṣe mo fẹ́ lọ return mọ́tò wọn mo fẹ́ lọ dá padà ń sìn fún wọn kí wọ́n dẹ̀ káwọn náà dẹ̀ kán kó owó mi tí mo kó fún wọn níbẹ̀rẹ̀ kán kó padà fún mi mo fẹ́ lọ return mọ́tò yìí fún wọn sìn kí wọ́n dẹ̀ dá owó mi tí mo kó fún wọn ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí wọ́n kó padà fún mi kó ní kálukú máa lọ láyọ̀ àtàlàfíà kó má sì pé bóyá ẹnìyàn ká ní issue pẹ̀lú ẹnìyàn kan mọ́ because ó ti gèjì ẹ̀mí mi ò gbọ́rùn sí nǹkan tó le tó báyìí nínú ìgbésí ayé mi gbé ọrùn sí nǹkan tó le tó báyìí nínú ìgbésí ayé ó ti gèjì ẹ̀mí mi ti fẹ́ bọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ lórí ọ̀rọ̀ pé bóyá àgbà mọ́tò ilé ayé ò yẹ kó le tó bẹ́yẹn ilé táwọn èèyàn máa ń fi ilé ayé nira wa lára ilé táwọn ń fi ilé ayé nira lára nílé ayé àfọ́bà fi ilé ẹsẹ̀ mẹ́fà tó yẹ pé ilé ayé ta wá nájà tá a lọ làwọn ń ṣera wa báyìí là ń ṣe ọmọ ẹ̀dẹ́ ẹgbẹ́ wa tó yẹ pé Ọlọ́run là ń ṣera bí ìgbà tó yẹ pé kì í ṣe pé Ọlọ́run ló jọ dá gbogbo wa nílé ayé ta wá nájà tá a lọ là ń ṣera bí ìgbà tó yẹ pé kì í ṣe Ọlọ́run ló jọ dá gbogbo wa lórí ohun ayé asán àfọwọ́bà fi ilẹ̀ ẹsẹ̀ mẹ́fà ìmúlẹ̀ mọ́fo tó yẹ pé ilé ayé la bá ilé ayé náà la máa fi sílẹ̀ sí tó jẹ́ pé ilé ayé la máa fi sílẹ̀ sí òun ní ọmọ ẹ̀dá ń ṣera wọn báyìí lé lórí òun lọ́mọ ẹ̀dá ń ṣera wọn báyìí lé lórí tó jẹ́ pé ilé ayé la fi sílẹ̀ sí lọ́mọ ẹ̀dá ń ṣera wọn báyìí lé lórí òun ní ọmọ ẹ̀dá ń ṣera wọn báyìí lé lórí lọ́mọ ẹ̀dá ń fi wọn aburú nú ayé wára wọn káàkiri nítorí ọkọ̀ tá a bá láyé nítorí ọkọ̀ ohun ayé asán àfọwọ́bà fi ilẹ̀ ẹsẹ̀ mẹ́fà ilé ayé asán ìmúlẹ̀ mọ́fo lọ́mọ ẹ̀dá ń ṣera wọn báyìí lé lórí ṣẹ́nu yín ti dùn báyìí ẹ̀yin tí ẹ ti ń predict pé màá wulẹ̀ dá padà at last náà ni ṣẹ́nu yín ti dùn báyìí nísìnyí tí mo ti decide láti lọ dá padà ṣé inú yín ti dùn báyìí mo mọ̀ pé lábẹ́ àkóso bí ti wò rí Ọlọ́run ní fi ẹni sílẹ̀ àwọn ọmọ wulẹ̀ ti mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi tẹ́lẹ̀ especially nínú Ìbàdàn yìí ẹ nífẹ̀ẹ́ mi so máa ní láti kúrò Ìbàdàn gan máa ní láti kúrò Ìbàdàn níbi tí abọ́rọ̀ dé yìí máa ní láti kúrò ní Ìbàdàn mi ò fẹ́ bá yín ní nǹkan kan ṣe pọ̀ mọ́ I just want to leave at this point ó ti hàn pé ẹ nífẹ̀ẹ́ mi so máa lọ dá ọkọ̀ yìí padà ń sìn just like I said earlier máa dá ọkọ̀ yìí padà káwọn náà dẹ̀ dá owó mi kí wọ́n dá padà fún mi oníkálukú wà lálàáfíà oníkálukú máa bá tiẹ̀ lọ máa dá ọkọ̀ yìí padà ní èní yìí kán dá owó mi tí mo ti sọ fún wọn kán dá padà fún mi oníkálukú dẹ̀ wà lálàáfíà oníkálukú máa bá tiẹ̀ lọ because mi mọ̀ nǹkan tí à ń fà láàrin ara wa tó le tó bẹ́ẹ̀ tó fi wá di pé à ń fi àbúrò ayé lera wa káàkiri lórí ọ̀rọ̀ pé à sanwó ọkọ̀ mo ṣe pé bẹ́ẹ̀ mo ní pé mi ń sanwó nǹkan tí mo kàn sọ ń bẹ̀ tí mo mẹ́nu bà ní pé bẹ́ẹ̀ ṣe máa fi rọ̀ mí lọ́rùn torí pé àdéhùn tá a jọ ṣe láti bẹ̀rẹ̀ ẹ̀mí mi ò gbé yẹn mọ́ nǹkan tí mo gbọ́rùn sí ó ti gèjì ẹ̀mí mi ti fẹ́ bọ́ ṣé nígbà tí mo lọ gbọ́rùn sí nǹkan tó lè gbẹ̀mí mi ṣé kí wá gbọ́rùn síbẹ̀ tí tó máa fi gbẹ̀mí tẹ́mi máa fi pe síbẹ̀ ni ṣé gbogbo wa ní ìṣòwò ogun mẹ́jọ bá sọ lódò àwọn èso tó bẹ́ẹ̀ náà bímọ ṣé tó bá yẹ pọ́ ọmọ tí yín lèmi tó gbọ́rùn sírù nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé máa advise ẹ̀ pé kó sì continue láti máa gbọ́rùn ẹ̀ síbẹ̀ lọ tí tọ́run ẹ̀ máa fi bọ́ síbẹ̀ ni ṣé ẹ̀ ní advise ẹ̀ pé at least kó wá bí ó ṣe máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ó jẹ lówó kí wọ́n wá bí wọ́n ṣe máa bá ṣe ẹ̀dínkù sí owó tí ó máa san kó lè rọrùn láti máa san ṣẹ́yìn gan ò ní gbà mọ̀ràn pé kó ṣe bẹ́ẹ̀ ni ṣẹ́yìn ní gbà mọ̀ràn kó ṣe bẹ́ẹ̀ ni kí ló ta wá ń ṣera wa báyìí lórí ilé ayé asán àfọwọ́bà fílẹ̀ ẹsẹ̀ mẹ́fà kí ló ta ń ṣera wa báyìí lórí ilé ayé tí ò tó nǹkan tó yẹ pé gbogbo nǹkan tá a bá ń lé ayé lé ní ìta fi ń ṣe kankan tá à ń bragado lé lórí ilé ayé náà lábá tá a bá dẹ̀ fẹ́ kúrò nínú ayé ilé ayé náà lábá fi sílẹ̀ nímú nǹkan kan lọ kí ló ta ń ṣera wa báyìí anyway at this point I have come to a logical conclusion pé madam tó ìpadà lẹ́yìn like I said earlier màá dẹ̀ gba owó mi tí mo ti fi sí wọn lọ́wọ́ tẹ́lẹ̀ and as a matter of fact I am leaving Ibadan for good I'm leaving Oyo State for good you people don't like me and I am leaving
I am leaving Ibadan for good. I'm leaving Oyo State for good. It has ó ti hàn gbangba pé ẹ̀yin èèyàn yìí ẹ like mi. So there is no point in me wasting my time over you people or kí máa fi ẹ̀mí mi kí máa fi takaiting lórí ọ̀rọ̀ yín. I am leaving Ibadan for good. I'm leaving Oyo State for good. Like mi. And as a matter of fact, go down pé rírí tẹ̀ rí mi gan ó wà lára àwọn nǹkan tí ó affect mi ní àwọn ọ̀nà mi in other part of my life. Ó wà lára àwọn nǹkan tó affect mi. So I am leaving Ibadan for good and for better. Oníkálukú wà lálàáfíà, Ọlọ́run ṣọ́pàdé gbogbo wa, Ọlọ́run dẹ̀ ṣe ọ̀nà gbogbo wa ní rere. I am leaving Ibadan for good. As soon as I bá ti drop ọkọ̀ ilé ní, tẹ́lẹ̀ ti kó owó mi fún mi, tó ń kálukú bá tiẹ̀ lọ, èmi gan fúnra mi mò ń kúrò ní Ìbàdàn because mi ò rí point nínú àti máa gbé láàrin ọ̀tá, láàrin ewu, láàrin odi, láàrin àwọn abínú ẹni. I don't see any point in it. Yeah, I don't see any point in it. So I am leaving, and this is not a threat. It is just for the records. I'm saying this for the records. So I'm leaving. I'm returning this car today. So let it be on note that I tried everything possible. Láti dájú pé mo maintain ọkọ̀ yìí. Bọ̀gbà tágbára mi ò gbé mọ́ láti san iye tí àjọ ṣàdéhùn pé máa san padà. Mo ní láti lọ dá padà fún àwọn tó ní because wọ́n ti ń fi aburú ayé, wọ́n ti fi ń lé mi kiri. Wọ́n ti ń fi aburú ayé lé mi kiri lórí ọ̀rọ̀ ọlọ́kọ̀dé. Tí má lè fi dá ọkọ̀ yìí padà tí nǹkan kan mi bá tún padà ṣe mí lẹ́yìn odi tí mò ń lọ tí nǹkan mi bá tún padà ṣe mí. Man tó ta ọkọ̀ yìí fún mi ní kẹ́ hold responsible because ó ní iye ọ̀rọ̀ tó ti sọ ní àwọn ọ̀rọ̀ tí etí ò gbọdọ̀ máa gbọ́ wípé nǹkan báyìí máa ṣe mí even tí n bá dá ọkọ̀ padà tán gan pé mo ti múnú bí òun pé ẹnìkankan ò tí ì ever múnú bí òun rí bí mo ṣe múnú bí òun nínú ìgbésí ayé. So ó ti sọ àwọn ọ̀rọ̀ kan tí etí ò gbọdọ̀ máa gbọ́ lábẹ́ òfin ó ti sọ sílẹ̀. So if anything should happen to me even after I return this car tẹ́nìtì bá ṣẹlẹ̀ sí mi lẹ́yìn odi anywhere tí mò ń lọ man yìí tó ta ọkọ̀ yìí fún mi ní kẹ́ hold responsible. I'm going to put his picture here so that everything will be on record. Just for the record kí gbogbo àwọn tó bá jẹ́ relevant authorities àwọn tó yẹ kí wọ́n mọ̀ lábẹ́ òfin kí wọ́n mọ̀. I am going to be returning this car today. I will return this car to everybody so that even me myself I will be at peace. Láti jọ́ tí mo ti gba mọ́tò yìí mi ò tí wà lálàáfíà ara mi. Ọkàn mi ò balẹ̀. Mọ́tò yìí ò fún mi ní problem. But àwọn tí mo fẹ́ fún lówó, àwọn tí mo fẹ́ sanwó fún àwọn oní owó dídá, owó kíní kan every month kankan. Àwọn náà fún mi ní problem tó fẹ́ gbẹ̀mí mi láti jọ́ yìí. Nígbà tó dẹ̀ mo ti fi pé bóyá nǹkan tó máa ṣe manage ni. Ṣé ni mo bóyá nǹkan tó máa wà manageable ni. Bàbá tó ti wá di pé wọ́n ti fi kú léra wọn káàkiri nísìnyí láì ṣe mi. Wọ́n ti fa burú ayé léra wọn káàkiri, wọ́n ti fẹ́ gbẹ̀mí ara wọn láì kì í ṣe mi. Kí la ń bá káàkiri? Tẹ́mi bá wà ìrètí ń bẹ olóyè kí n decide láti dá ọkọ̀ yìí padà báyìí. I have decided to return this car so that everywhere will be at peace. And as a matter of fact, after returning this car, I am leaving you people. I'm going láti lọ wá the betterment of my life tí mo dẹ̀ mọ̀ wípé anywhere tí n bá gbà lọ nínú ìgbésí ayé mi Ọlọ́run á jẹ́ kó sàn mí sówó sàn mí sọ́lá sàn mí síre. I am returning your car, returning everything that comes with it. Àwọn ìwé arúmọjẹ tẹ́ kó fún mi lọ́jọ́ yẹn òun nìyí gbogbo ẹ̀ pátápátá mò ń dá padà. I am returning everything gbogbo àwọn ìwé arúmọjẹ tẹ́ kó fún mi lọ́jọ́ tí a wá nìyí. Dóònà ẹ sọ wípé original máa wà lọ́wọ́ yín títí di ìgbà tí máa fi sanwó tán ni. So mò ń dá ọkọ̀ yín padà fún yín pẹ̀lú gbogbo àwọn ìwé tẹ́ fún mi. Kọ́kọ́rọ́ yín nìyí gbogbo ẹ̀ máa dá padà máa return ẹ̀ lénìí. And I am leaving Ibadan. I'm leaving Oyo State today. Ọlọ́mọ ká torí o. I am leaving Ibadan today and for good. So bóyá jẹ́ nìyẹn and kí gbogbo ẹni tí o bá ti mọ̀ lọ́mọ mi ò fẹ́ rí anything like ló ń kà go and pay your gbèsè go and pay your igbá go and pay your àwo mi ò fẹ́ rí anything like that ní abẹ́ comment section video mi mọ́. I am going to return this car today kí n dẹ̀ gba balance owó tí mo san sílẹ̀ tèmi náà gba nǹkan mi kí n máa bá tèmi lọ. I am going to return this car today kí n dẹ̀ gba balance owó tí mo san sílẹ̀ kí n máa bá tèmi lọ oníkálukú wà lálàáfíà kọ́lọ́n dẹ̀ ṣọ́pàdé gbogbo wa. So bóyá jẹ́ nìyẹn mo kàn ní pé kí n fi tó yín létí because etí tó bá gbá lọ ó yẹ kó gbá bọ̀ bó ti yẹ pé yín náà kì í ṣe èèyàn rẹ̀ olóbùkún ló pọ̀ nínú gbogbo yín but all things being equal Ọlọ́run ju gbogbo yín lọ. All things being equal Ọlọ́run jù yín lọ. Àkọ́ ọmọ olórí yóò sì jèsè kòtò mọ̀nàmọ́ná ó ṣiṣẹ́ ìmọ́lẹ̀ yóò ṣiṣẹ́ mọ̀nàmọ́ná kò sí bóyá fẹ́ jẹ́ kò sí bóyá fẹ́ há gádígádí tó nínú ayé ọmọ ológo ò ní jẹ́gi ọmọ ológo ò ní jẹgba kò sí bóyá fẹ́ há gádígádí tó Ọlọ́run ju gbogbo yín lọ ẹ̀yin kàìdá. Ó mà ṣe o ọ̀rọ̀ rẹ o gbogbo àwa tá a lè jọ wo fídíò yìí mo kí wa oníkànnì Only Jesus TV. Àánú fọ́nìtì kà ń ṣèyàn o àbí kò ṣe yín ni. Ó ní kété tóun bá ti dá ọkọ̀ yìí padà òun yóò fi ìlú Ìbàdàn sílẹ̀. Àkọ́kọ́ náà mo rí pé mi ò fẹ́ rí pé àwọn ènìyàn ṣàdúrà fún fọ́nìtì ká o àfipè àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin èpè ni wọ́n ń dájọ́ fún fọ́nìtì ká o kí ló le tó báyìí ṣé fọ́nìtì ká ṣé bẹ́ẹ̀ náà ló níwá ò dáa láwùjọ ni àbí bówó ló ti wá jẹ́ ìyẹn bẹ́ẹ̀ ẹ̀kejì ó máa ń dágbére fún ẹ̀yin ará Ìbàdàn ṣé ẹ ò ní mísì fọ́nìtì ká ṣé kó máa lọ náà nìyẹn ẹ gbọ́ bó lẹ́yìn ti rí sí ẹjá pàdé o ẹ bá wa sọ̀rọ̀ ní comment section ṣé kó máa lọ ṣé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé kó dá ọkọ̀ padà ó ti fẹ́ dá padà ṣùgbọ́n èwo ni ti Ìbàdàn tó fẹ́ fi sílẹ̀ ṣé kó máa lọ ni kó fi ìlú Ìbàdàn sílẹ̀ àbí ààrẹ ni tó fẹ́ ràn lọ́wọ́ nínú ìṣòro tó wà yìí ẹ jẹ́ ká pàdé ní comment section ẹ ṣé ètò ayé wa ò ní dojú rú láìpẹ́
láti padà wá ní àlàáfíà.